ọlọ́ṣun mi ò tiẹ̀ mọ ọ̀ṣun rẹ̀, ọlọ́ya mi ò mọ ya rẹ̀, onífà ní ìgan ò mọ fà rẹ̀ díjúdíjú. Ohun tó ṣàmọ̀ ni pé káwọn fi máa dá àlejò lóhùn. Kí sáyẹ́ǹsì tó dé wọ́n ti wà, kí tẹkinọ́lọ́jì tó dé. Ìdí nìyí tí sáyẹ́ǹsì kankan ò lè sọ bí àwọn òrìṣà ṣe wáyé bí kì í ṣe pé Ifá tó jẹ́ àkójọpọ̀ ọgbọ́n ìmọ̀ òye, àkójọpọ̀ ìtàn gbogbo àwọn òrìṣà, àkójọpọ̀ bí ilé ayé ṣe ṣẹlẹ̀, òun nìkan ló lè pìtàn fún wa. Ta ni àwọn òrìṣà yìí? Kí ni wọ́n wá ṣe lóde ìsàlàyé gangan? Kí ni kókó wọn nílé ayé wa? Ṣùgbọ́n bí èèyàn bá ti lè tó ti lè nígbàgbọ́ pé àwọn áńgẹ́lì lè fò lójú òfurufú, kí ló dé tí a lè gbàgbọ́ pé àwọn òrìṣà tiwa náà rọ̀ wá látòde ọ̀run? Ṣùgbọ́n lónìí nínú kọ́ọ̀sì IFA 103 History of the Òrìṣà, a máa gbìyànjú púpọ̀ láti ṣe àpèjúwe àwọn òrìṣà yìí ní kọ̀ọ̀kan. Orúkọ mi ò yí padà, Fátòsìn Táíwò Akífákàndodo Àwòṣọlá. Èmi ni olùkọ́ yín lónìí lórí kọ́ọ̀sì tuntun náà, ìyẹn IFA 103